bínú yọ ohun tó bá ṣe lọ́wọ́ pọ̀ lọ́dún fún mi fún ẹ̀jẹ̀ sáré mo ń bọ̀ máì lọ. Sunday! 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 Gusa! Gusa! Lejo kawaii! Kawaii! Buya kataya o! Kataya! Gusa! Gusa! Lejo kawaii! Kawaii! Buya kataya o! Gusa! Gusa! Lejo kawaii! Kawaii! Buya kataya o! Tilap's grams. And you are saying thank you, sir, thank you, sir, because you don't want to pay money. Ó máa yà mí lẹ́nu o, wọ́n ló ti kú ni. Mi ò kó àmàláì. Kí ló wá ṣẹlẹ̀? Ìgbà tí wàhálà yẹn ṣẹlẹ̀. Ó dẹ̀ wéyìn jà tó ń mú báyìí, ó ga ọ̀. Wọ́n lè ti kú la gbọ́. Ọkọ̀ tí ẹ wé ń wọ jókòó tó ń jókòó báyìí, jókòó. Ẹ̀wẹ̀ fún mi ní bọ́tù tàbí mẹ́jọ, ó ti dáadáa. Ẹ̀mọ́ ọ̀dẹ̀ mo fún wéyìn jà tó ń mú báyìí. Ẹ má ṣe fídíò. Ó ga ọ̀. Wọ́n ló ti kú la gbọ́. Máa bá yín fa wàhálà tẹ́lẹ̀. Lọ́jọ́ wà ní. Mọ̀ mi ni. Wọ́n ṣeré ní ẹ̀ma ṣe kọ́lé. Wọ́n ló ti kú la gbọ́. Wọ́n ló ti kú la gbọ́. Kí ló wá ṣẹlẹ̀? Ìgbà tí gbogbo wàhálà yẹn ṣẹlẹ̀, ó ní láti split gbogbo ọkàn fún wa káàkiri. Láti split àwọn tó kù. What? Láti split àwọn tó kù. Okay. Àwọn kan escape, àwọn kan Ó ga ọ̀. ọ̀rẹ́ pọ̀ sí lọ́wọ́ rẹ̀. God!